Ẹ̀yin èèyàn ilé ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Ṣé àlàáfíà ni a bá yín gbogbo lé ń kọ́? A mú ọ̀rọ̀ yìí wá nítorí ó ti pẹ́ díẹ̀ tá a ti sọ̀rọ̀ nípa um, olóògbé Mohbad, èyí tí àwọn èèyàn ń wá ìdájọ́ òdodo fún. Ṣùgbọ́n bàbá olóògbé wọ́n sọ̀rọ̀ ilẹ̀kùn. Mo dẹ̀ fẹ́ kí ká gbọ́ gbogbo nǹkan tí bàbá olóògbé sọ torí a lè rí nǹkan méjì tàbí mẹ́ta a lè mú nínú ọ̀rọ̀ yìí. Ẹ̀yin èèyàn ilé, ẹ jẹ́ ká jọ gbọ́ nǹkan tí Mr. Joseph Aloba tí wọ́n sọ. Ṣé tí àbádé kòrónà ṣé màá mọ̀ pé placenta tó ń gbé fún mi jọ sí pé ẹni tó ní ọmọ náà gbé fún ṣé màá mọ̀? Mi ò ní mọ̀ tóun bá exhume báwo ni mo ṣe fẹ́ dúró ní dúró pé kán ṣe DNA. Ẹ gbọ́dọ̀ lẹ́nu ìyá Mohbad ni tó bá sọ pé nǹkan ló bí ọmọ yẹn kọ́ tó bá sọ pé nǹkan ló bí ọmọ yẹn kọ́. Àdàbí tí ò bá ṣe mi kọ́ mo bí àdàbí tí ò bá ṣe mi kọ́ ló fi ìran ẹ̀wọ̀n tí mo dẹ̀ ń gbìyànjú kí ìran yẹn kó lè ṣe. Gbogbo tí wọn oníkálukú ṣe tó lè pọ́n fẹ́ ṣe ibi tó lè pọ́n fẹ́ gbọ́ fẹ́fẹ́ nínú ìwà ibi wọn Ọlọ́run padà sọ dire ni. Tó bá yẹ pé wà bẹ́ẹ̀ tó bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni irú ọmọ ìbá ti ta jù ní àwọn tó fẹ́ parọ́ ni o. Tí wọ́n bá ti gbà pé tàbá sọ pé nǹkan ló bí. That means tó bá fi mí ṣe àyẹ̀wò ẹ̀jẹ̀ gan wọ́n lè sọ pé ṣé mi gan mo bí wọ́n á da gbogbo ẹ̀rú ṣùgbọ́n bọ́dì ló wà lẹ́yìn. Ẹ̀rọ bọ́ Ọlọ́run ṣe bí ó ti ń ṣiṣẹ́ kò sẹ́ni tó yé ó fi òpè dààmú ọlọ́gbọ́n. Ẹgbẹ́ tó sọ nípa Naira Marley tó jẹ́ ọ̀gá ẹ̀. Ó tó bá sọ pé kí ló ṣẹ̀rù bọ́ ọmọ yìí tí tó fi kú Naira Marley jẹ́ kan. Torí kò sígbà tó fẹ́ lọ sí ṣó ìbẹ̀rù bojo ló ń bá lọ. Tí mi bá ti wà rí gbogbo eléyìí tó ṣẹlẹ̀ ìkan ṣe ojú mi. Ẹ jẹ́ kí n sọ eléyìí tó ṣe ojú mi nínú ẹ̀. Mo dọ́dọ̀ ẹjọ́ yẹn báwo ni o ó ní àwọn tí mánéjà wọn sọ̀rọ̀ ó dẹ̀ lọ kò pé 30 minutes ìkan nínú àwọn tó ń jẹ lọ ló sáré wá bá mi ní pé wọ́n ti ń na ọmọ yín o wọ́n ti ń na ọmọ yín o bá sáré bàbá mi district yẹn mo pàdé ọmọ mi gbogbo ara ẹ̀ ti bó ń jáde ìjà padà sílé díẹ̀ ń dọ́dọ̀ ọ̀gá yín kí n má lọ ó dẹ̀ ti wà lẹ́nu gate tó àbádẹ́ ìrànyàn lé mania èèyàn gbọ́dọ̀ yọjú. Gbogbo bí wọ́n ṣe ṣe wọ́n ṣe nà án wọ́n ṣe fìyà jẹ nínú ìsọ̀rọ̀ sí Naira Marley àti mẹ̀pẹ́ lóòótọ́ ó pẹ̀lú àwọn tó fìyà jẹ ọmọ yìí. Ẹ bá rí àwọn ìbéèrè tó ń béèrè ẹ má tilẹ̀kùn má já yẹn ẹ má tẹ má já yẹn wọ́n ń wíru èrò ló ń wí pé àwọn kan wá ẹ kan na wèrè orí ẹ̀ kúrò. Ẹ̀yin náà wo statement tó ń jáde Naira Marley wà nínú àwọn tó ṣẹ̀rù bọ ọmọ yẹn tí tóbi dójú kù. Ká tó wá sí Sam Larry ó ń ṣe show èyí náà rí inú fíìmù náà ìrọ̀ ọ̀bọ̀wẹ́ kò lè kúrò níbí kò lè kúrò níbí ó ní wọ́n sọ pé ọba ló rán wọn wá. Ẹ wò ṣé mo kí àṣẹ ọba náà fi wá jíṣẹ́ náà ó dẹ̀ kọ́ sínú pẹ́tíṣẹ̀ yẹn ó kó oṣù méjì àbọ̀ tó máa kú. So ẹ wà àwọn tó ṣẹ̀rù wá ìgbà míì gan tó bá fẹ́ jáde gan ti bẹ̀rù ó rò ní lọ sí airport tó ń bá tiẹ̀ di airport ó sìn àmọ́ bí wọ́n máa ń sẹ́ẹ̀ ìbẹ̀rù bójó ló fi lo ìyókù ayé ẹ̀. Àwọn nǹkan tí mo wá lè sọ pé ó ṣe ní àkókò yẹn torí bóyá sọ fún mi tí ọmọ bá nílé tí ò bá níta ó yẹ kó nílé ìta ló wà níbi tó wà Ìkòròdú ló dẹ̀ kíra ẹ mọ́ gẹ́gẹ́ bí ọmọ mi padà wá sílé ó ní ọba rán àwọn kan wá àwa náà ló bá ń Kòròdú jẹ́ ká gba ọ̀dọ̀ ọba náà ká wá sọ pé káwá pọ̀ bá tòun pé ẹjọ́ o ọmọ tí wá ń bí o wọ́n ní ẹ̀yin lẹ́yìn ṣẹ̀rù bá o ohun tí mo ní sọ́kàn nìyẹn láti sọ fọmọ yẹn ó dẹ̀ ní òkè òun bọ̀ lọ́dọ̀ mi kí ọmọ tó dé mo ti lọ sọ́dọ̀ aláṣẹ ìlú táwa yìí ọmọ mi fẹ́ wá o afẹ́dọ́dọ̀ kábíyèsí Ìkòròdú aláṣẹ tó ń sọ fún mi wípé kí n dí ọ̀dọ̀ baálẹ̀ o òun ò lè mú gbẹ̀yìn lọ torí pé kò sí bí wọ́n ṣe máa dọ̀hùn ẹni tí ó jẹ́ adarí lókè lẹ́tò ń bí tí bá dẹ̀ máa lọ ẹnu òfin ìlú yànmùyànmù wọn ò dẹ̀ kí ń fa orí lẹ́yìn olórí ọmọ tá a fẹ́ fa orí ẹ̀ kò sí ń bẹ̀ báwo la ṣe fẹ́ fa orí ẹ̀ ó dáa o jẹ́ ká fi appointment o ìjọ ìlú máa wá òkè ìjọba ìlú máa wá mò ń dúró díẹ̀ o
ká wá gbé ìgbésẹ̀ yẹn láti ọ̀dọ̀ aláṣẹ sí ọ̀dọ̀ baálẹ̀, látọ̀dọ̀ baálẹ̀ lọ sí ọ̀dọ̀ ọba. Mo wá ń retí ọmọ mi, mo náà ń bọ̀, ìjọ tó máa dé ráìsì àtẹ̀wà ló gbé dání. Ó wá lọ ń pín fíìdì, àwọn abẹ́sí ń pariwo, wọ́n máa lọ́mọ yín wà ń fíìdì, wọ́n máa lọ́mọ yín wà ń fíìdì. Ó ń pín fún gbogbo àwọn aláìní, ó fún ọ lówó, bó ṣe ń fún ọ ní ráìsì tó ń fún ọ lówó. Àwọn tó wá bá mi bí pé ọmọ mi náà wà ń bì kan, mo ṣàmì pé ilé ló ń bọ̀, nígbà tó máa kúrò ń bẹ̀ kò gun mọ́tò, ẹsẹ̀ ló fi rìn délé. Èrò tó kó lẹ́yìn ó lé mílíọ̀nù, wọ́n fẹ́ wá bá kí mi, wọ́n tẹ̀lé, wọ́n fi wá kí mi nínú ilé. So bó ṣe wá fẹ́ wá kí mi nínú ilé, èrò tó tẹ̀lé lẹ́yìn ti pọ̀. Bọ́ọ̀lù àyè fẹ́ dọ́dọ̀ aláṣẹ, bọ́ọ̀lù àyè fẹ́ dọ́dọ̀ baálẹ̀, báwo la yẹ fẹ́ dé ibi tí à ń lọ. Ok, jẹ́ ká tiẹ̀ gbéra. Ṣe rí, ó dàbí pé ó lè ń jà ní. Nígbà tó dé ibì kan pé ká tiẹ̀ tọ́nu, wọ́n tún pe ọkùnrin kan ní bcat, ká tiẹ̀ yà lọ́dọ̀ ẹ pé a fẹ́ máa lọ sọ́dọ̀. A lè débẹ̀ torí crowd ti pọ̀ jù. Àwa ní òkè, jẹ́ ká fìtì ọjọ́ mi. Bí a ṣe rí ní ẹ̀ṣẹ̀ ni. Ẹ tún mú sórí yẹn padà sẹ́yìn ni. Màá sọ díẹ̀ nínú ẹ̀. Torí ní ọjọ́ tí ọmọ yẹn kú, ìyá ọmọ yẹn ló pè mí pé wọ́n nára ọmọ mi ò yá o. Ṣùgbọ́n ní sísọ̀rọ̀ sí ọ̀rọ̀ yẹn ti ń di lé pa. Wọ́n nára ọmọ yẹn ò yá o, kí n bá wọn ní mi ì lè máa béèrè pé kí ló lè tí wọ́n nára ọmọ ò yá, ọmọ tá a jì ní ìjẹta. Ok, jẹ́ ká pàdé bus stop. A lọ sí ibi tó ń gbé. Mo dé bus stop, mo ti bá òun àti ẹbí ìyàwó wọn ti ẹ̀wọ̀n ibi tí mo wà. Kì í ṣe àwọn tó pè mí nìyí. Bá tẹ̀lé wọn tí wọ́n ti wà lórí omi. Kí èmi tó ṣẹ̀ wá san owó orí ọ̀fẹ́ pé orí ìkú ẹnìkan ni mo fi bá wọn lórí omi bá jọ ìwọ̀n. Àwa jọ ń lọ, òun ló receive call. Níbo lẹ wá ká bọ́lẹ̀ ní báyìí o, Ọ̀ṣàpá London láti máa bọ́lẹ̀, bá ti bọ́lẹ̀ lọ́ṣàpá London, wọ́n bọ̀ wá mú wa o. Òun gbọ́ conversation yìí láti ọ̀dọ̀ ẹ̀. Nígbà tó wá jẹ́ Ọ̀ṣàpá London, wọ́n sọ pé mọ́mí ẹ̀ padà sílé, ó ti ń response treatment náà, ó ti ń ara ẹ̀ ti ń balẹ̀ náà. Bí mo ṣe ń gbọ́rọ̀ yẹn, mo wá wò pé kí ló ṣẹlẹ̀ bá gba fóònù ọ̀wẹ́. Hello, dádì, ẹ wà ń bẹ̀, ara ẹ̀ ti balẹ̀ sí, ara ẹ̀ ti yá sí, ẹ padà sílé. So ẹ̀yin dàrúṣà bíi bá yọ fóònù yẹn kúrò lẹ́nu pé ìyá Mohbad ọmọ yẹn ti kú. Ẹ̀yin èèyàn ilé ẹ jẹ́ ká máa gbọ́ gbogbo ẹ̀ o, ẹ jẹ́ kó yẹ máa yé wa o. Ẹ̀mí ló sọ pé ọ̀nà rẹ̀ kìíní o. Bàbá Mohbad ló ń sọ gbogbo ọ̀rọ̀ yìí o. Yìí mò ń gbọ́ conversation yẹn tí ìbẹ̀rù tóun náà ṣe ń dá wọn lóhùn gẹ́gẹ́ bí ọmọ Yorùbá. Wọ́n sọ pé kò sí nǹkan kan mọ́. Ṣé sí ó ṣe receive call kò tí ì pé 5 minutes ká tó débi tá a dé yìí. Pé ààrẹ ti ẹ padà sílé. Bọ́sọ̀ mọ́ sí pé ṣé ohun tí ọmọ yìí ní kọ́ ló pa yìí. Àbágbéra ó di ilé tó ń gbé. Ìgbà tó máa fi délé tó ń gbé, aago 7 ni mo gbọ́njọ́ yẹn o. Alẹ́ ilẹ̀ ti ṣú. Nígbà tó máa fi dé inú ilé ẹ̀ bí ó dọ̀bí ṣe pọ̀ tó, ó ti ń di tó 10 lálẹ́. Ó ti tó 10 ló ti more than 100. Ibi wọ́n ti géètì ni pé ẹ ní wọlé. Wọ́n ti géètì, wọ́n ti ẹnu ọ̀nà. Bá sọ fẹ́ni tó wà ní géètì, mo fẹ́ wọlé. Kíṣìn mo gbà wọlé. Ibi tí èmi àtọmọ yẹn torí pé ó ṣì ń dàbí wà pé àbí mo ti wà nínú ayé mi ni. Mo gba kíṣìn wọlé ibi tí a ti máa ń pàdé bí pé kó pàdé mi. Bá wo inú yàrá mi bá rí dúbè tó di Kampala ẹlẹ́jẹ̀, iye mi ti ra. Dádì ẹ má bọ̀ ẹ wá wò ń bí. Ẹ wá wò bí nígbà tí máa bọ́lẹ̀ lórí staircase. Wọ́n á rí tán tẹ ọkọ̀ ìgbàlajà sí. Wọ́n ti gbé yọ̀ sí láyà. Wọ́n ti yàn bá ọmọ ẹ̀. Sáà, orí mi kọ́kọ́. Tí màá ní kí n bọ́lẹ̀ mo wá bọ́ síta torí mo ti bá yàwó ẹ̀ tó sunkún ta tẹ́lẹ̀tẹ́lẹ̀. Mo bọ́ síta, kí ló ṣe ọkọ ẹ? Wọ́n ní dádì ẹ máa gbé lọ sékìtì, ẹ lọ ro ní o. Pásítọ̀ lè mi ò mọ bó ṣe ń ròyàn. Sọdẹ́lẹ̀ bí mo ṣe rí lọ́ọ̀yà ni
lọ́ọ̀yà ẹjọ́ nǹkan tó ṣẹlẹ̀ yìí kí lè rí pé a lè ṣe ǹjẹ́ rí traces torí ọmọ yìí sọ fún mi nígbà tí òun rí pé wọ́n tún ra 2 plot of land sí ẹlẹ́pẹ̀ bí i pé ǹjẹ́ ẹ ní address ibẹ̀ lọ́wọ́ ó ní wọ́n test òun wọ́n forúkọ Liam rà bẹ́ẹ̀ náà lọ́mọ yẹn ṣe sọ fún mi kó tó kú pé orúkọ Liam náà fi ra 2 plot yẹn o torí mi mọ ibi tí wọ́n lè gbé lọ because ibi tí gbogbo yẹn ní alẹ́ ọjọ́ yẹn mo ti ń wo bíi tí a máa gbé nígbà tí wọ́n ní. ẹ̀yin ará ilé ẹjẹ́ máa gbọ́ o bàbá Mohbad ló ń sọ̀rọ̀ o. wọ́n ní àjọ abárí bíi níbí wọlé bí representative Davido ṣe ní wọ́n ní fún ní 2 million ní ìlú gba 2 million ẹgbẹ́ pa wọ́n ní ṣé kí n ṣe ẹ ṣe fún wọ́n bá sẹ̀ǹdẹ̀ sí pa ṣé fún mo ti rò pé nǹkan wà lọ́wọ́ ẹ̀bẹ́ yìí bá pé ambulance nǹkan mo bọ́ ṣe ń pè òun yẹn náà ló pé ambulance ó lè pé ambulance tó ń pè àwọn ní fine mọ́tò yẹn ni wọ́n tún gbé dókítà dání wọ́n test ẹ̀ lójú mi bẹ́ẹ̀ wọ́n rí pé wọ́n ti kú wọ́n bá gbé sínú ambulance ó yá ẹgbẹ́ mi lọ sí police station àlejò ni mí bí police station mi tó gbé mi lọ tó mọ̀ náà gbé mi lọ bẹ́ẹ̀ gbé mi débẹ̀ ká ṣe statement of ká ṣe statement da kan lè fún wa ní police report àti kọ̀wé àti ṣe àtúnṣe mo ti sign bí ọ̀gá kan ṣe wá láti ọ́fíìsì kan nìyẹn pé they should not give me that police report. ẹ jọ sá kí ni mo ṣe ó ní when this thing happen when the event happen where did you report to? I wasn't there. I'm a newcomer here. I'm a stranger. Gbogbo òyìnbó mo ṣáà ń sọ. I mean, no. Wọ́n lè fún mi. And it waste like 3 hours. Tí òjò ń pa wá ń bẹ̀. Ṣé o pé àwọn tá a bá ládéhùn ambulance mọ́ṣúárì Ìkòròdú ẹ̀yà pè fún wọn sí general hospital. Wọ́n bá gbé wa débẹ̀ náà bá yá. èèyàn lé bàbá Mohbad ló ń sọ gbogbo ọ̀rọ̀ yìí o ẹ jẹ́ ká máa bá wọn fi ìka lọ o. ṣe pé ibi tá a pè fún ọ náà nìyẹn ibẹ̀ náà la gbé wọ̀ á dẹ̀ gbé wọ́ bẹ̀ pé ẹ jọ ká gbé òkú ọmọ yìí síbí fún preparation ká lè ṣe preparation náà ní where is your police report doctor report. mo wò sọ́ọ̀tún mo wò sósì kò sí tí mo rí múlẹ̀ ìyàwó Mohbad díẹ̀ wà ń bẹ̀ ó dẹ̀ ní doctor report dání wọn ò múlẹ̀. ṣe pé ìbá mẹ́ta sọ débi tí à ń sọ yìí ṣùgbọ́n tí ìbá ṣàlàyé délẹ̀ kò ní yé yín. wọ́n ní doctor report lọ́wọ́ doctor ti sáyìn pé kán máa gbé lọ sí mọ́ṣúárì wọ́n gbé padà sínú ilé. kí ló dé tí wọ́n fi múlẹ̀? kálẹ̀ tètè gbé tó rùn kúrò lẹ́ẹ̀ náà ni wọ́n ní ìdí tí wọ́n fi fún mi náà wọ́n ti fún mi. so lóru yẹn mo bá pe Darosha ambulance ó ti débi tí abala àdéhùn sí kí ni ká ṣe pé ambulance mi ṣe pé àwọn ambulance kan máa wà nínú mọ́ṣúárì bẹ̀ bá ambulance sọ ó wà lọ́wọ́ ẹ̀ ṣe the necessary things ẹ jẹ́ kémi kúrò ní òru yìí kémi máa lọ lé. ṣèbí tó bá parọ́ títí òun tó máa borí ni ok déètì tá à ń sọ yìí gbogbo àgbáyé lórí ṣèbí á pe general dání wọn ò múlẹ̀. ṣe pé ìbá mẹ́ta sọ débi tí à ń sọ yìí ṣùgbọ́n tí ìbá ṣàlàyé délẹ̀ kò ní yé yín. wọ́n ní doctor report lọ́wọ́ doctor ti sáyìn pé kán máa gbé lọ sí mọ́ṣúárì wọ́n gbé padà sínú ilé. kí ló dé tí wọ́n fi múlẹ̀? kálẹ̀ tètè gbé tó rùn kúrò lẹ́ẹ̀ náà ni wọ́n ní ìdí tí wọ́n fi fún mi náà wọ́n ti fún mi. so lóru yẹn mo bá pe Darosha ambulance ó ti débi tí abala àdéhùn sí kí ni ká ṣe pé ambulance mi ṣe pé àwọn ambulance kan máa wà nínú mọ́ṣúárì ń bẹ̀ bá ambulance sọ ó wà lọ́wọ́ ẹ̀ ṣe the necessary things ẹ jẹ́ kémi kúrò ní òru yìí kémi máa lọ lé. ṣèbí tó bá parọ́ títí òun tó máa borí ni ok déètì tá à ń sọ yìí gbogbo àgbáyé lórí ṣèbí á pe general hospital wọ́n á pe déètì yẹn kọ̀ǹpútà wà ibi tí oníkàlùkù park sí wọ́n á ríra wa ń bẹ̀ ẹ́
sọ pé ṣe ni bàbá kan gbé olóòfẹ́ lọ sí lóru yẹn baálẹ̀ ni ò jẹ́ ká wá sí lóru. Oríṣiríṣi irọ́ lọ́ fi ń borọ́ lọ́ fi ń borọ́ lọ́ fi ń borọ́. lórí ọ̀rọ̀ pé wọ́n ìbám lẹ́yìn ìgbà tí gbogbo incident yẹn ṣẹlẹ̀ tí gbogbo ayé sọ pé bàbá ẹ̀ ní o bàbá ẹ̀ kò sẹ́ni tó bọ́ síta nù wọn pé ó ti kú o àwa ni a ṣe environment o ìgbà tó máa sọ ọkọ̀ lọ sọ sí péjì ẹ̀ ní torí pọ́n ti yẹn báwọn bàbá òun lójú òun òun ṣe environment yẹn ó ti kọ́ ní December o nígbà tí wọ́n ní káwọn láyà bá mi wá díẹ̀ ẹ̀ wọ́n á yí narrative yẹn àdúrà ló ṣe environment ìyẹn mo sọ pé tí orí àdúrà bá gbé láti sọ pé òun ló ṣe ká pàdé ilé ẹjọ́ ẹnikẹ́ni èèyàn kéèyàn tó bá ṣe bàbá ẹ̀ wà láyé mi ò gbọ́ nǹkan kan Ọlọ́run tó dá mi ni wọ́n dẹ̀ mọ̀ pọ̀ wọ́n dẹ̀ ṣe at least ohun táyé fi ń fúnra gan nìyẹn pé àbí ó ti kú látàná wọ́n ní ṣe máa kúnjọ́ yẹn sẹ́ṣẹ̀ environment yẹn náà lọ́jọ́ yẹn irú wíwú wọn ṣùgbọ́n kí ni wọ̀nyẹn ló ní ìfurasí ẹ̀yin náà gbogbo àwọn tó jọ ń gbélé kò sí ẹni tó tẹ́ gbọ́ ẹ̀ sí gbogbo lẹ́nu ẹ̀ tí n bá weakness kìíní ẹ̀ ní gbọ́ traces kankan ọmọ tí mo bí wà ń bẹ àdúrà kò lè sọ pé nǹkan báyìí ló pa ẹ̀gbọ́n òun ìyàwó ẹ̀ wà ń bẹ kò sọ pé nǹkan báyìí ló pa ẹ̀gbọ́n òun nọ́ọ̀sì ni o ó fún lábẹ́rẹ́ ni o ó rí ààtì ni o kí ló fà á tí nọ́ọ̀sì fi wáyé òkè ṣíṣú àti jẹta tó ti ṣe ní ẹ̀jẹ̀ ń ya tí ẹ̀ lè gbé dé hospital tó yẹ pé nọ́ọ̀sì tó wà ní Kòtónú ẹ̀ dúró dè ṣówó ni ò sí ni ṣé gbogbo àwọn ọ̀rọ̀ yẹn onífurasí aṣọ ẹ̀jẹ̀ tí mo bá ní kọ́ oh God ẹ jẹ́ kí n dúpẹ́ lọ́wọ́ gbogbo wọn pátápátá Ọlọ́run lò wọ́n gẹ́gẹ́ bí irinṣẹ́ láti rí ìdí ọ̀rọ̀ ẹni èmi ò kúkú mọ nǹkan kan tẹ́lẹ̀tẹ́lẹ̀ ṣé tí àbádé kòrónà ṣé màá mọ̀ pé placenta tó ń gbé fún mi jọ sí pé ẹni tó ní ọmọ náà gbé fún ṣé màá mọ̀ mi ò ní mọ̀ tóun bá exhume báwo ni mo ṣe fẹ́ dúró nídúró pé kán ṣe DNA ẹ gbọ́rọ̀ lẹ́nu ìyá Mohbad ni tó bá sọ pé nǹkan ló bí ọmọ yẹn kọ́ tó bá sọ pé nǹkan ló bí ọmọ yẹn kọ́ àdàbí tí ò bá ṣèmi kọ́ mo bí àdàbí tí ò bá ṣèmi kọ́ náà fi ìran ẹ̀wọ̀n tí mo dẹ̀ ń gbìyànjú kí ìran yẹn kó lè ṣe gbogbo tí wọn oníkálukú ṣe tọ́lẹ̀ pé wọ́n fẹ́ ṣe ibi tọ́lẹ̀ pé wọ́n fẹ́ gbọ́ fẹ́fẹ́ nínú ìwà ẹbí wọn Ọlọ́run padà sọ di ire ni. ẹ̀yin èèyàn lé ẹ jẹ́ ká máa bá bàbá Mohbad ká lọ. tó bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni irú ọmọ ìbá ti ta jù ní àwọn tó fẹ́ parọ́ ni o tí wọ́n bá ti pa pé tàbá sọ pé nǹkan ló bí that means tó máa fi mí ṣe àyẹ̀wò ẹ̀jẹ̀ gan wọ́n lè sọ pé ṣé mi gan mo bí wọ́n á da gbogbo ẹ̀rú ṣùgbọ́n bọ́dì ló wà nílẹ̀ yìí ẹ wo bọ́ Ọlọ́run ṣe bí ó ti ń ṣiṣẹ́ kò sẹ́ni tó yé ó fi òpè dààmú ọlọ́gbọ́n ọmọ yẹn gangan spirit yẹn ló ń ṣiṣẹ́ yẹn sáà tí n bá ní kí n sọ̀rọ̀ mi ò ní dákẹ́ tí n bá ní kí n sọ nípa ọmọ yẹn torí pé ẹ̀mí ọmọ yẹn á máa gbé mi wọ̀ lọ́tí mo fẹ́ sọ̀rọ̀ dé ọ̀rọ̀ ọmọ yẹn tí omi ò ní bọ́ lójú mi ẹ̀mí ẹ̀ á máa sọ ohun tó yẹ kí n sọ fún mi sà mi ò ṣe sáré òyìnbó rí but kí gbogbo ayé lè gbọ́ ẹ̀mí ẹ̀ ló ń sọ̀rọ̀ nínú mi ẹ̀mí ẹ̀ náà ló sọ pé bàbá o ò gbọ́dọ̀ gbà o wọ́n gbọ́dọ̀ ṣe the right thing o tí bá ní kí n sọ̀rọ̀ kan fún yín á dàbí pé mò ń ju àṣekọ́ o gbogbo ohun tó lóun fẹ́ ṣe tí wọn ò jẹ́ ó ṣe tí wọ́n fi artificial power wọn dá dúró ọ̀run ti ń ṣe o ti rán àwọn tó máa wá ṣe o oníkálukú ṣe ronú ọ̀tọ̀ọ̀tọ̀ èmi Joseph Ọmọlọ́ba ẹ má jẹ́ kí n máa dárúkọ àwọn orúkọ nínú ayé ṣé dé ayé tá a wà yìí ìgbà ní gbogbo nǹkan láyé ìgbà olókùn fún mi ọmọ yẹn ó ní dádì mo fẹ́ ṣe sábùkọ fún yín ni o ilẹ̀ yẹn ẹ lọ fi kọ́ church
even òun náà ti sọnù tàbí òun pé church bàbá òun tí bàbá òun dẹ̀ ti kọ́ church ó ní kí lọ fi lè yẹ kí lọ fi kọ́ church. èmi gbà pé ohun tó fún mi yẹn òun ló padà ní gẹ́gẹ́ bí ọmọ Yorùbá tí bá ok mi ò gbọ́njú mọ́ ìyá mi ká sọ pé ọmọ kọ́lé fún bàbá ẹ̀ ṣèbí àdúrà bàbá ni pé kọ́mọ gbẹ̀yìn òun ta ló ní ilé padà kò sí ohun tí Mohbad lè ṣe fún mi láyé tó lè tó ohun tí mo ṣe fún tó bá padà ṣe anything fún mi mo ti gbà pé òun ló padà ní ẹwọ ìrònú mi lórí ẹ anything tó ní tó sọ pé dáàdì mo ṣe fún yín mo gbà pé òun ló ní tó pé mi á lọ òun bọ̀ now ó ti wá fi kú ṣàgbà ó ti wá lọ ṣé bó ṣe wá kú pẹ̀lú ohun tó fi sílẹ̀ yẹn kí gbogbo ohun tó fi sílẹ̀ kí n wò ó níran kí ọmọ àlè àdáfà ọdún mẹ́wàá àmọ́ gbà yẹn àṣìwá mọ̀ ń sìn á gbọ́dọ̀ postpone ìjà yẹn àkókò rèé tá a máa jà tí àkókò ìbá ti lọ orí ọ̀fẹ́ kan ni Ọlọ́run fún mi ọ̀pọ̀lọpọ̀ ti kú lẹ́yìn ikú Mohbad o sẹ́ni tó rántí wọn mọ́ ṣùgbọ́n torí pé irú ọmọ tó jẹ́ ó mú káwọn èèyàn dìde sáà bí mo ṣe ń sọ̀rọ̀ fún yín tí ẹlòmíì bá ìpè mí á máa sunkún àwọn abiyamọ tí wọ́n wo irú ọmọ báyìí ọmọ tíyàn ní tínú èèyàn ń dùn ó ń bọ̀ níjọ́ tí màá rí gbẹ̀yìn níbí kó wá síbí ọmọ mi ń bọ̀ báyìí mi ò lè jókòó mo dìde mo lọ pàdé ẹ̀ ni ẹgbà tí Joseph lọ sọ́dọ̀ bàbá ẹ̀ sunkún sí Joseph lára mi ò lè jókòó tí n bá rí máa lọ dìmọ́ ni ìgbà tó ṣe wá sọ pé mo fẹ́ wá dọ̀bálẹ̀ fún mi máa lọ dìmọ́ ni pé mo rí ayọ̀ mi so kó wá lọ kẹ́jì yẹn wá kú kán dẹ̀yìn ẹ̀ nù a gbọ́dọ̀ fojú tó bóyá ọ ní ń wọṣọ ẹ̀ èmi gbogbo fúnra mi. ẹ̀yin aráalé bàbá Mohbad ló ń sọ gbogbo àwọn ọ̀rọ̀ yìí o ẹ jẹ́ ká máa bá wọn ká lọ. ní ìgbà tó wà láyé àjọ ń wọṣọ kan náà ni tó bá aṣọ dádì mi this for you tó bá lè this for you ṣùgbọ́n gẹ́gẹ́ bí Yorùbá kò ń ṣe ohun tó tọ́ ká sọ pé ọmọ mi kú wọn á lọ sílé ẹ̀ kò lọ káṣọ mò ń kó wọ̀ láti jọ tó ti kú mi ò wọlé now gẹ́gẹ́ bí irú èèyàn tí mo jẹ́ ẹ̀yin èèyàn lé ọ̀rọ̀ yìí tá à ń gbọ́ yìí bàbá Mohbad ló ń sọ gbogbo ẹ̀ o. sometimes most of àwọn tí mo ti gbà mo lọ sí Àbújá mo ṣe aṣọ Mohbad nìyẹn kò sóhun tó jọ mo kò máa ń wọ ẹlòmíràn pé ọmọ wa ogún yẹn mi ò gbé mọ́tò ẹ̀ kí ni mo fẹ́ máa wà aṣọ ẹ̀ èlò ló ń tàǹkàrà sà èmi mo ní ilé ìlátẹ̀yìn iṣẹ́ kámítà yẹn mo fi kọ́ so aṣọ ẹ̀ ní so ayé nítorí pè láyé nìyẹn àwọn tí ò tó nǹkan ọ̀fẹ́ máa rò aṣọ ẹ̀ ló máa ń gbé wọ̀ sí ẹlòmíì tẹ̀sán pé mo ti ń fi earring sétí bóyá kọ̀ǹpútà náà máa fi ṣe o pẹ̀lú iṣẹ́ tí Ọlọ́run gbélé mi lọ́wọ́ yìí màá wá múra tán màá wá kó ṣéènì sétí àbí ṣéènì ohun tó ń lò ni màá ní mo lọ gbé sọ́rùn. ẹ̀yin èèyàn lé lórí gbogbo ọ̀rọ̀ tí a gbọ́ yìí lẹ́nu bàbá Mohbad ẹ̀yin náà mọ̀ wípé àti September 2023 ni olóògbé ti jáde láyé tó dẹ̀ jẹ́ pé ọjọ́ kejì ni wọ́n lọ sin àtìgbà tí wọ́n dẹ̀ ti sin òun ni àwọn ọlọ́pàá ti wó òkú ẹ̀ jáde tó jẹ́ pé wọ́n ṣe investigation ẹ̀yin èèyàn lé ọ̀rọ̀ pọ̀ gbogbo ọ̀rọ̀ yìí tí bàbá yìí sọ gbogbo nǹkan tí wọ́n ti ń sọ síwájú ní ilé ẹjọ́ kòrónà ni ẹ ti gbọ́ yẹn a gbọ́ ọ̀rọ̀ yìí lẹ́nu wọn la ní ká mú wá fún ẹ̀yin ènìyàn lé tí a bá tó gbọ́ any update a máa jẹ́ kẹ́ gbọ́ ọlọ́run elédùmarè á jẹ́ kí a rí òótọ́ ọ̀rọ̀ yìí ní agbára ọlọ́run ọwọ́ á dẹ̀ tẹ gbogbo àwọn aṣebi
Justice for Mohbad, justice for Mohbad, justice for Mohbad.